Tinubu ní ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí kàn jùlọ o. Èyí lohun tó lè ṣe. Kò sí ẹni tó lè sọ pé òun mọ ibi tí ogun àwọn afẹ̀míṣòfò tí Nàìjíríà kó sí yìí yóò padà já sí. Nítorí lójoojúmọ́ ni kinní náà ń le sí i. Kò fẹ́rẹ̀ sí kinní kan tó kù tó ń dá àwọn afẹ̀míṣòfò náà dúró mọ́. Ó jọ pé wọ́n ti múra láti gba ilẹ̀ Nàìjíríà. Bí wọn ò bá sì rí Nàìjíríà gbà kíákíá kí wọ́n gba òkè ọya ní gbogbo ilẹ̀ Haúsá. Ṣùgbọ́n ìyẹn kò mú ìdùnnú kan wá fún ẹnikẹ́ni o, nítorí bí wọ́n bá gba òkè ọya wọn ò ní í dúró síbẹ̀, wọn yóò gba ìsàlẹ̀ ọya yìí náà. Kò sì ní síbì kan tí wọn yóò máa pè ní Nàìjíríà, àfi tí wọ́n bá fún un lórúkọ tiwọn. Bẹ́ẹ̀ kì í ṣe ìbọn tàbí machine gun tàbí bọ́ǹbù tí àwọn afẹ̀míṣòfò yìí kó wá ló ń jẹ́ kí wọ́n fẹ́ borí Nàìjíríà báyìí o. Nàìjíríà fúnra ẹ̀ ló ń fún àwọn ẹni ibi yìí ní oògùn tí wọn yóò lò láti fi ṣẹ́gun àwọn. Gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí níbi tí ọ̀rọ̀ ẹ̀sìn bá wa dé nìyẹn. Àwọn tí wọ́n ń hùwà bí ẹni pé wọ́n mọ ẹ̀sìn Islam yìí ju àwọn tí wọ́n dá kinní náà sílẹ̀ nílẹ̀ tiwọn lọ́hùn-ún lọ. Ibi tí wọ́n bá wa dé nìyí. Àwọn tó ń fi Islam ṣòṣèlú káàkiri. Ṣùgbọ́n kí wọ́n tó mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí, àti pé Islam tí àwọn ń ṣe yìí kò ní gbà wọ́n nígbà tí àwọn ará bí yìí bá dé lóòótọ́ kí Ọlọ́run má tí ì jẹ́ kó bọ́ sórí fún gbogbo wa ni. Bí Afghanistan, bí Saudi, Syria, bí Iran, Iraq àti àwọn ilẹ̀ Lárúbáwá míì bá ń lé àwọn afẹ̀míṣòfò lọ́dọ̀ wọn, tí wọ́n ń fi gbogbo ara bá wọn jà, tí wọ́n ń pa wọ́n, tí wọ́n ń bẹ Amẹ́ríkà àti gbogbo àgbáyé láti wá ràn wọ́n lọ́wọ́, tí wọ́n wá débí tí àwọn èèyàn bíi Ahmadu Gumi ní ọmọ ìyá àwọn ni wọ́n, inú ló ń bí wọn, tí Sultan ní ẹni tó bá pa wọ́n ṣẹ̀ sí Ọlọ́run, tí àwọn àáfàá kan nílẹ̀ Yorùbá ní Islam fààyè gba ohun tí wọ́n ń ṣe torí jihad ni, tí àwọn àáfàá nílẹ̀ Haúsá bẹ̀rẹ̀ wá sí aburú gbogbo, tí ìjọba wa kò sì lè dá wọn lẹ́kun títí tí àwọn ọ̀dọ́ nílẹ̀ Haúsá fi ń darapọ̀ mọ́ wọn, tí wọ́n rò pé nǹkan tó dáa làwọn afẹ̀míṣòfò náà ń ṣe. Ó ti dójú ẹ̀ báyìí. Bóyá àwọn èèyàn yìí ń béèrè pé mùsùlùmí ni Lámọrin tàbí Lágbájá kí wọ́n tó jí wọn gbé ni, tàbí kí wọ́n tó pa wọ́n. Ojú gbogbo wa náà ti ń rí i báyìí. Àwa fúnra wa la fi ọ̀rọ̀ ẹ̀sìn kó àwọn afẹ̀míṣòfò mọ́ra, tí à ń pè wọ́n ní ọmọ ìyá wa nígbà tí a kò mọ̀ wọ́n rí, tí àwọn náà kò mọ̀ wá rí. Àtúbọ̀tán ẹ̀ nìyí fún wa, ká máa rán an lókù báyìí. Àwa la fún wọn ní irinṣẹ́ kejì tí wọ́n ń lò fún wa náà o. Ìyẹn náà ní ẹlẹ́yàmẹ̀yà. A kì í ṣe ẹ̀yà kan náà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ni wá. Ohun tó sì yẹ kó jẹ́ àǹfààní fún orílẹ̀-èdè wa nìyẹn ju tàwọn orílẹ̀-èdè míì lọ. Àmọ́ òdì làwa ń lò ó sí. Níbi tí kálukú ti gbà pé òun ló yẹ kí òun jẹ́ olórí fún àwọn tó kù. Àwọn Fúlàní tí a ní láàrin wa kò gbà pé àwọn gbọ́dọ̀ sí lábẹ́ ẹlòmíì. Bẹ́ẹ̀ làwọn Haúsá pàápàá ti rí ara wọn bí ẹni pé àwọn lọ̀gá fún gbogbo ẹ̀yà tó kù ní Nàìjíríà ni. Àwọn ará ilẹ̀ Ìgbò ń wá gbogbo ọ̀nà láti jáde kúrò ní Nàìjíríà ní tiwọn, pé ẹ̀yà àwọn kò lè bá àwọn míì ṣe. Tí Yorùbá ló sì burú jù, àwọn ò mọ èyí tí wọ́n fẹ́ ṣe rárá. Bí àwọn kan ti ní kí àwọn máa lọ ló dáa, láwọn míì ní rárá, ọmọ Nàìjíríà làwọn, Nàìjíríà làwọn máa kú sí. Èyí tó sì burú ni pé àti ajá àti ẹran làwa ń kó wọ̀lú tiwa. Kò sí ètò ààbò, kò sí ìmúra kankan láti dẹ́kun tàbí ká àwọn àlejò tí wọ́n ń wá láti ọ̀nà jíjìn nílẹ̀ Haúsá tàbí nílẹ̀ Ìgbò lọ́wọ́ kò lọ́dọ̀ tiwa. Bẹ́ẹ̀ ojoojúmọ́ ni wọ́n ń rọ́ wọlé. Ọ̀rọ̀ náà sì ti le débi pé nínú wọn ń sọ pé àwọn làwọn ní ilẹ̀ wa tàbí pé àjọ ní ni. Èpè ìdílé kò sì jẹ́ kí ẹnu Yorùbá kò láti ṣe ohunkóhun. Ohun tó jẹ́ káwọn afẹ̀míṣòfò gbilẹ̀ rèé o. Níbẹ̀rẹ̀, àwọn Fúlàní yìí ò pọ̀ tó báyìí. Muhammadu Buhari ó kú sọ́run báyìí, ó dèrò ọ̀run. Bó bá ṣe eré yóò gbẹ̀san ẹ̀, bó sì jẹ́ aburú ló ṣe fún wa yóò pàdé Ọlọ́run ẹ̀ níbi tí ò ti dáa. Òun ló kó àwọn Fúlàní yìí wọ̀lú lódìdí. Ṣebí àwọn yẹn ti ń yọ́ wá díẹ̀díẹ̀ tẹ́lẹ̀, àmọ́ nígbà tó yá ló ní kí wọ́n ṣí bọ́dà sílẹ̀ fún wọn, nítorí àwọn èèyàn wa náà ni wọ́n ní gbogbo Áfíríkà. Bẹ́ẹ̀ ó mọ̀ pé kò sí ẹ̀yà Ìgbò tàbí Yorùbá tó fẹ́ wá láti ibì kan ní Áfíríkà, àwọn Fúlàní nìkan ni.
ohun tó sì fà á náà rèé tó ṣe pé nígbà tí àwọn èèyàn yìí kọ́kọ́ ń dé àwọn Fúlàní àárín wa kì í bá wọn jà, wọn kì í sọ̀rọ̀ wọn fáwọn agbófinró, àwọn gan ni wọ́n tún ń gbà wọ́n sílẹ̀ tí wọ́n ń fọ̀nà hàn wọ́n pẹ̀lú ìgbàgbọ́ pé ẹ̀yà kan náà làwọn. Àwọn Fúlàní ilẹ̀ òkèèrè ló wá bá àwọn lálejò. Ẹlẹ́yàmẹ̀yà yìí làwọn èèyàn yìí fi ṣàtìlẹ́yìn fáwọn afẹ̀míṣòfò yìí títí tí wọ́n fi wọlé sí wa lára tó báyìí. Àsìkò tí àwọn èèyàn náà mọ̀ pé wọn kò bá ti ẹ̀yà wá, wọ́n ti wò wọ́n láàrin jìnnà, wọn ò lè lé wọn jáde mọ́. Ọ̀nà kẹta tí a fi palẹ̀ mọ́ fáwọn afẹ̀míṣòfò yìí ni òṣèlú tó burú tí à ń ṣe. Òṣèlú burúkú. Mélòó aburú òṣèlú lèèyàn yóò kà láyé àwọn PDP nígbà tí agbára fi wà lọ́wọ́ wọn tí wọ́n ń lérí pé fún 50 ọdún làwọn yóò máa fi lo agbára náà. Bẹ́ẹ̀ ni wọn ò ṣe aráàlú lóore o, òṣèlú aburú ni wọ́n ń ṣe. Nígbà tí èèyàn bá wo fídíò kan tí wọ́n ń jù kiri láti ọjọ́ tó pẹ́ níbi tí gómìnà Èkìtì tẹ́lẹ̀ Káyọ̀dé Fáyẹmí ti ń sọ̀rọ̀, olúwa ẹ̀ yóò rí i pé àwọn olóṣèlú ilẹ̀ yìí kò fẹ́ rere fáwọn ọmọ Nàìjíríà, aburú ni wọ́n fẹ́ fún wọn lóòótọ́. Tara wọn nìkan ni wọ́n mọ̀, tara wọn nìkan ni wọ́n ń wá kiri, kí wọ́n kàn máa rí bi rẹ́ aráàlú jẹ làwọn ń wá, kì í ṣe pé wọ́n fẹ́ ṣe dáadáa gidi kan. Nínú fídíò yìí, Fáyẹmí ní owó ìrànlọ́wọ́ epo bẹntiróòlù tí Tinubu yọ tó di ìnira fún aráàlú yìí pé kò bá ti ní wá lára rárá, tó bá jẹ́ bí ọdún 12 sẹ́yìn tí Goodluck Jonathan ti fẹ́ ṣe é tẹ́lẹ̀ làwọn jẹ́ kó ṣe é. Ó ní ètò dáadáa ni o, ṣùgbọ́n àwọn tí àwọn wà nínú ACN nígbà yẹn làwọn takò ó, tí àwọn kó àwọn olóṣèlú tó kù jọ, tí àwọn lo gbogbo agbára ìpolongo àti ariwo èké, tí àwọn fi rí i pé kinní náà kò ṣeé ṣe. Ó ní kì í ṣe pé Jonathan ṣe àwọn lẹ́sẹ̀ kan, òṣèlú làwọn ń ṣe ń tà wọ́n. Gómìnà ní Fáyẹmí o, mínísítà sì ni. Àmọ́ bó bá jẹ́ bí àwọn tí à ń gbé sídìí ìjọba wa ti ń ronú rèé, tí wọ́n ní àwọn ń ṣòṣèlú tí wọ́n fi ń ba nǹkan dáadáa jẹ́, níjọ́ wo ni Nàìjíríà wá fẹ́ mórí bọ́? Ọ̀rọ̀ owó ìrànlọ́wọ́ epo tí Fáyẹmí ń wí yìí, gbogbo wọn pátá ni wọ́n ṣe ìwọ́de o. Gbogbo àwọn gómìnà títí dórí àwọn àgbàlagbà bíi Wọlé Ṣóyínká, Buhari, Tinubu, Túndé Bákàrè, gbogbo wọn ló jáde tàbí tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún àwọn tó ń jáde. Wọ́n ní kinní náà ò dáa, wọn ò gbọ́dọ̀ ṣe é. Tí wọ́n ní àwọn mẹ̀kúnnù làwọn ń jà fún, tí àwọn mẹ̀kúnnù náà ń sáré tẹ̀lé wọn gìrìgìrìgìrì, tí wọ́n rò pé àwọn ni wọ́n ń jà fún lóòótọ́. Òun ni Fáyẹmí jáde tó sọ yìí o, tó ní àwọn mọ̀ pé kinní náà dáa, òṣèlú làwọn fọ̀rọ̀ náà ṣe ní tàwọn, pé tó bá ṣe ètò náà tó bá dáa, aráàlú lè fẹ́ràn ẹ̀, kí wọ́n sì fẹ́ràn ẹgbẹ́ òṣèlú ẹ̀, kí wọ́n sì torí ìyẹn dìbò fún un. Òṣèlú yìí ni wọ́n ṣe láyé Jonathan yìí kan náà, tí àwọn èèyàn bíi El-Rufai, Tinubu yìí kan náà, Shettima àtàwọn míì ń sọ pé kí Jonathan má pa àwọn Boko Haram. Kinní kan ló ń bí wọn nínú, kó pè wọ́n kó bá wọn sọ̀rọ̀ ni, bí wọ́n bá sì fẹ́ gbowó kó fún wọn. Bí wọ́n ti ń fi ọwọ́ kan bẹ́ẹ̀ tí Jonathan kó fi àwọn afẹ̀míṣòfò yìí sílẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń fọwọ́ kejì kọ̀wé sí wọn l'Amẹ́ríkà pé Jonathan yìí kan náà ń lo àwọn afẹ̀míṣòfò láti pa àwọn Kìrìsìtẹ́nì run ni. Òun náà ló padà délẹ̀ yìí o. Òṣèlú yìí náà ni wọ́n ń ṣe, tí nínú àwọn èèyàn tí wọ́n ń ṣe APC jáde pé àwọn làwọn kó àwọn jàǹdùkú Fúlàní wọ̀nyí wọ̀lú kí àwọn lè fi gbàjọba lọ́wọ́ àwọn Jonathan lọ́jọ́ náà lọ́hùn ni. Ìjọba náà bọ́ sọ́wọ́ Buhari lóòótọ́, gbogbo ohun tó sì fìjọba ọ̀hún ṣe ńlá ti rí. Àwọn jàǹdùkú tí wọ́n kó wọ̀lú ni wọ́n kọ̀ tí wọ́n kò lọ yìí. Òṣèlú yìí náà ni wọ́n ń ṣe, tí wọ́n mú àwọn afẹ̀míṣòfò kan tí wọ́n ní wọ́n ti yí padà, wọ́n sì ti di èèyàn dáadáa, àwọn sì ti dà wọ́n sínú iṣẹ́ ológun ilẹ̀ wa. Ẹ wá wo aburú tí irú àwọn wọ̀nyí ń ṣe. Àbí ta ni ò mọ̀ pé àwọn tí wọ́n ń jẹ́ kí wọ́n pa àwọn sọ́jà wa lásìkò yìí rèé? Torí lára wọn ni yóò máa sọ ìrìn tí àwọn sọ́jà wa bá fẹ́ rìn fún wọn, tí wọn yóò fi lọ dènà dè wọ́n. Nǹkan wa ò sábùrú tó báyìí kó tó di pé irú àwọn eléyìí ṣẹlẹ̀ tí wọ́n ń kó àwọn afẹ̀míṣòfò, àwọn jàǹdùkú sínú iṣẹ́ ológun ilẹ̀ wa. Bí a ti wá ń wí yìí, kò sẹ́ni tó lè sọ iye àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tó wà ní orílẹ̀-èdè wa mọ́ báyìí. Boko Haram là ń pariwo tẹ́lẹ̀, àmọ́ ní báyìí àwọn ISWAP wà, àwọn Ansaru àti àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn afẹ̀míṣòfò ni wọ́n. Àmọ́ bí wọ́n bá ti dé, wọn yóò ní mùsùlùmí làwọn tàbí kí wọ́n ní Fúlàní làwọn, kí wọ́n lè ríbi wọlé jókòó. Àmọ́ ohun tó jẹ́ kí àwọn afẹ̀míṣòfò yìí gbilẹ̀ rèé,
tí wọ́n sì ń lágbára lórí wa lójoojúmọ́. Èyí tó burú níbẹ̀ ni pé gbogbo wa pátá ní Nàìjíríà yìí, gbogbo wa ni ọ̀rọ̀ náà kàn. Ẹni tí kò bá kàn níbi ẹ̀sìn yóò kàn níbi ẹlẹ́yàmẹ̀yà tàbí kó kàn níbi ẹgbẹ́ òṣèlú tó bá ń ṣe. Ó kan Tinubu dáadáa pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jọ ń ṣe APC. Ó kan àwọn Àtíkù dáadáa pẹ̀lú àwọn tí wọ́n jọ wà nínú ADC. Ó kan àwọn bíi Wike àti Mákindé àti àwọn tí wọ́n jọ ń fa PDP mọ́ ara wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ló kan irú àwọn sultan àti àwọn àlfáà tó jẹ́ pé ẹni tí ò bá ti ṣe Islam lọ̀tá wọn. Bẹ́ẹ̀ ló sì kan àwọn ẹgbẹ́ kan àtàwọn pásítọ̀ lóríṣiríṣi tí wọ́n ń fọkàn sí pé kò sẹ́ni tí yóò wọ̀ ìjọba ọ̀run àfi ẹni tó bá tẹ̀lé Jésù nìkan. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà kan gbogbo àwọn tí wọ́n ń pariwo ká yapa tí àwọn kò sì mọ̀ pé ohun tó wà nídìí ọ̀rọ̀ náà le jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nítòdodo Tinubu ní kinní náà kàn ju o, torí òun ni gbogbo agbára Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀. Àwọn tó kù ń bá a ṣe lásán ni. Òun ni kó ro èyí tó bá fẹ́ ṣe. Tó bá jẹ́ ká yapa, ká pín, ká tètè pín, kí kálukú máa lọ nílò ẹ̀, ká lè dáàbò bo ara wa, kí Haúsá Fúlàní dáàbò bo àwọn èèyàn ẹ̀, kí Ìgbò dáàbò bo àwọn tí wọ́n bá ń pe ara wọn lọ́mọ Biafra, kí Yorùbá náà sì dáàbò bo àwọn ọmọ Odùduwà gbogbo. Àmọ́ bí ìyẹn ò bá ṣeé ṣe, àfi kó mọ ọ̀nà tí yóò fi fòpin sí gbogbo aburú tó ń bá wa báyìí o. Torí èyí tí ò ní dáa ni kí àwọn afẹ̀míṣòfò láti ìlú tẹ́nìkan kò mọ̀ rí wá kó gbogbo wa lẹ́rú lọ́wọ́ kan, kí wọ́n fọ́ Nàìjíríà, kí wọ́n sì sọ gbogbo wa di àlejò pátá nílẹ̀ wa. Ṣebí bí a bá ti pín, eléyìí ò ní ṣẹlẹ̀. Kálukú yóò tọ́jú ẹ̀yà ẹ̀, kálukú yóò tọ́jú ẹ̀sìn ẹ̀, ìsinmi àti ìbàlẹ̀ ọkàn yóò sì wà fún àwọn aráàlú gbogbo. Àmọ́ bí Tinubu bá jókòó sí ìlú òṣèlú pé dandan ní ọdún 2027 òun gbọ́dọ̀ di ààrẹ yìí ṣá, tí àwọn olóṣèlú olè kọ́ sì ń torí èyí da ìlú rú, tí gbogbo nǹkan sì ń rí bó ṣe ń rí yìí, kí Ọlọ́run jẹ́ kí ọdún náà bá gbogbo wa láyé àti láàyè rere ni o. Iṣẹ́ wà púpọ̀ láti ṣe. Ẹ pa òṣèlú aburú yìí tì, ẹ pa ọ̀rọ̀ ẹ̀sìn tì, ẹ pa ẹlẹ́yàmẹ̀yà tì. Ohun tó ń dí ìlọsíwájú wa lọ́wọ́ láti ọjọ́ yìí nìyí. Ohun tó sì fẹ́ fà wálé àwọn ọmọ ogun afẹ̀míṣòfò lọ́wọ́ nìyẹn o. Àmọ́ ká sọ̀rọ̀ kò tó ká gbọ́ kò tó kó yé ni kò tó ká lè mú un lò. Kí Ọlọ́run jẹ́ ká gbọ́, kí Ọlọ́run jẹ́ kó yé wa, kí Ọlọ́run sì jẹ́ ká lè lò ó síbi tó dáa. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí wò, tóun náà ní ó sú òun tó ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.